ṣọlá. Àdúrà mi jẹ́ kó gbà fún ṣọlá. Ó lówó lọ́wọ́, ó sì rere ọmọ jẹ́. Gẹ̀ẹ́nì ẹlẹ́ni máa gbàṣẹ ẹ̀ ṣe. Ìṣọlá gbéra nílẹ̀ ó di ìdí ọdún ẹ lóde o. Èèpọ̀ ọdún jẹ́ o. Ìgúnnugún ìpọ̀ ọdún jẹ́. Èèpọ̀ ọdún jẹ́. Èèpọ̀ ọdún jẹ́ o. Ìṣọlá ọdún ẹ máa lóde o. Lọ́wọ́ lédè wẹ́rẹ́ ìwọ ò máa ní pọ̀ ọdún jẹ́. Àmì o. Ìṣọlá ọmọ Mosebolatan. Èèpọ̀ ọdún jẹ́. Ọmọ rẹ̀ ṣàlódé, ọmọ rẹ̀ ṣàlódé. Ọmọ rẹ̀ ṣàlódé, ọmọ rẹ̀ ṣàlódé. Ìṣọlá òdì ọmọ rẹ̀ ṣàlódé. Ọmọ rẹ̀ ṣàlódé, ọmọ rẹ̀ ṣàlódé. Ìṣọlá òdì ọmọ rẹ̀ ṣàlódé. Jẹ́jẹ́ ojú ti lálọ́ bari lọ́lá ọmọ ọba tí jẹ́po tí joyin. Àjèjì ara rẹ̀ sá ọmọ ọba tí lépo tí lóyin. Ọmọ ọba dúdú etí ẹ̀ ọ̀kọ̀rọ̀ Ìṣọlá mọ́bọ̀ rẹ̀ jẹ́ tí mo bọ́ lọ́rọ̀ kó fi ìsọ̀fìsọ̀. Alhaji Abdul Malik Ìṣọlá Mosebolatan ọmọ òkú ọdún o. Ìṣọlá òkú ọdún o sì kú àṣeyẹ lónìí ọdún ẹ lóde. Ìṣọlá wá gbéra nílẹ̀ ó di ìdí ọdún rẹ ni. Abdul Malik wá gbéra nílẹ̀ ó di ìdí ọdún dùnú ló wọlé wá. Òní lọ́jọ́ ẹ̀yẹ rẹ̀ abọ́ dúpẹ́ lọ́wọ́ sátìrámọ̀ ní ọba. Ọba tó ní ọ tó lẹ́mí rẹ̀ tó ní ọmọ ọbẹ̀ tó tún dá ọ sí. Abdul Malik Ìṣọlá Alhaji ò mọ̀ pé kéèyàn tó pé 50. Ìmáàmù kéèyàn tó pé 50. Kéèyàn tó pé 50 láyé ojú ti rí tó. Oore ọ̀fẹ́ ńlá ni wọ́n rí gbà lọ́wọ́ Elédùmarè. Ọmọ ewu gbìnrín mo kan òkú lọ́nà Èjìgbò. Bàbá àgbà bàbá sí àmọ́ gbọ́ o. Bàbá Malik àmọ́ gbọ́rọ̀ ẹnu mi owó bàbá Farida. Elédùmarè oníjó kánjú kú ìwọ wá ní gbénú kó lò wó bí ẹ̀kọ́ ìyẹn gan. Arẹwà Adétutù Àṣàbí ọmọọba Àkàndé lónìí mọ́ kórìn bọ̀ nígbà gèdè lónìí kí n wá mọ́ yẹ ọ sí. Ó ní ìwà mọ́, ó ní ìwà túmọ̀ yálé àwọn bàbá rẹ̀. Ó ní òní lọ́jọ́ bí rẹ̀ ká wá mọ́ yẹ ọ sí. Ó ní sẹ́ẹ̀rì Ṣọlá yìí ẹni tó kẹ́bí mọ́ra ni tí kára mọ́ra ni aláàánú sì ni. Ó sì ní ìbẹ̀rù Elédùmarè tó pọ̀ gidi gan. Ìṣọlá mọ̀já yóò rí rẹ̀ kò ní nira. Ìṣọlá ńlẹ̀ ọmọ ọlọ́ta gbámú sẹ́rí. Ọmọ kókó ni wọ́n jẹ́ wọn oníjẹ̀kọ̀sùn nínú ilé bàbá rẹ̀. Kàkà kí jẹ̀kọ̀sùn máa pọ́nrí odó lá. Ọmọ ewu Èjìgbò mọ́ gbọ́rọ̀ ẹnu mi. Ọmọ ẹ̀kọ́ tàkàn kẹ́ni má fi wò bó ṣeré. Alhaji Abdul Malik Ìṣọlá Mosebolatan. Ìṣọlá mọ gòkè àwọn bàbá rẹ̀. Àjèjì ara rẹ̀ ṣàdúbàrí lọ́lá ọmọ ọba tí lépo tí lóyin. Mo ti gbé mọ́mọ́ tẹ̀wà lọ́pọ̀ ọmọ nílé oníbàdú. Ìṣọlá ọmọ ní ó jogún ẹwà. Ìṣọlá ọmọ ní ó jogún ẹwà. Ìṣọlá ọmọ ní ó jogún ẹwà lọ́wọ́ rẹ̀. Arẹsà àjèjì ńlẹ̀ ọmọ òkun òwòye ó mọ̀ pé ọpẹ́ mẹ́sàn-án ọ̀tọ̀ọ̀tọ̀ níbẹ̀ nígbà ara rẹ̀ ṣáájú. Orí afẹ́fẹ́ lẹ́lẹ́ owó méjì òkè èjì. Ẹ orí ẹ fúfú lẹ̀lẹ́ wá owó méjì òkàrún. Márùn tó kù
ní fojoojúmọ́ sọba lóore ọ̀kan fọba lọ́wọ́ tí èé gbalẹ̀ ìṣọ̀lá wọn gbọ́ ọ̀kan fọba ní epo tí fi jẹ́sù ọ̀kan tó kù ó ń so ẹ̀yìn tó dùn sọba lẹ́nu nílé ara rẹ̀ ṣáájú ọ̀kan tó kù láfihàn ara rẹ̀ ṣàlẹ́kùn àjèjì ojú ti lálọ́ parí lọ́lá ọmọọba tí dèpo tí dòyìn ìṣọ̀lá òdì bí mo bá relé àwọn bàbá rẹ̀ gbogbo ẹ̀ ló yé mi yé dáadáa ilé ọmọ agúnyán pupa fàlejò pupa ọmọ agúnyán funfun fàlejò funfun ojú ń tiyán ojú ń tọbẹ̀ nínú àwo arẹsà dúdú lẹ́gbọ́n pupa làbúrò ìṣọ̀lá mo gbọ́ bí mo ti gbérí àwọn bàbá ìṣọ̀lá mo gbọ́ bí mo ti gbérí àwọn bàbá rẹ̀ òní lọ́jọ́ ìbí rẹ̀ máa kí wọ́n débi tó lápẹ̀rẹ̀ ọmọ ẹrú pẹ́ lóko wọ́n jọba àjèjì wọn èé jẹ́ méjìlá lọ ewúrẹ́ ló kú bàbá yín mẹ́wúrẹ́ wọ́n èjì yan àgùntàn ló kú ọmọ àgùntàn wọ́n èjẹ ká ìṣọ̀lá ẹ̀sìn ló kú. ẹ̀sìn ló kú ní bàbá yín gbẹ̀rù rẹ̀ gẹ́gẹ́ ó wá di iwájú ọba nílé ara rẹ̀ ṣáájú mo ní ṣe ìkín nígbé ní àbírù ẹ̀sìn bàbá yín ní ìkíní gbé ní ìrù ẹ̀sìn ló sá ó méje ní èé jẹ́ kí ara rẹ̀ sá ó gbélé ọkọ̀ ìṣọ̀lá mọ́ gbọ́ òní wo lọ́ọ̀rẹ́ kọ̀ pẹ́ ọ̀la wo lọ́ọ̀rẹ́ kẹ́yìn wálé ọ̀tún làwọn lọ́ọ̀rẹ́ fọ́pọ̀ ọjọ́ mẹ́rin òní wo lọ́ọ̀rẹ́ kẹtẹ ìṣọ̀lá ọjọ́ márùn-ún wo lọ́ọ̀rẹ́ sògùtò ọjọ́ mẹ́fà wo lọ́ọ̀rẹ́ pẹ̀kú ọjọ́ méje wo lọ́ọ̀rẹ́ kẹsàn ọjọ́ mẹ́sàn-án wo lọ́ọ̀rẹ́ kẹ́kọ̀ọ́ wálé kéé jẹ́ kí ara rẹ̀ sá ó gbélé ọkọ̀ nílé ìbárí ńlọ́lá ọmọọba tí dèpọ̀ tí ìjòyè àjèjì ilé ara rẹ̀ sá àdójútì lánà ọmọọba rí ọlá. Alhaji Abdul Malik ìṣọ̀lá Mosebolatan ilé bàbá rẹ̀ ni mo wà títí ilé bàbá rẹ̀ ni mo wà títí lọ ìṣọ̀lá ọmọ ọlọ́pẹ̀ kọ̀ gẹ́gẹ́ ti rẹ́gẹ́. ìṣọ̀lá ọmọ ọlọ́pẹ́ kọ́ gẹ́gẹ́ tìrẹ̀gẹ́ orí ọ̀pẹ tí ó gùn bẹ́ẹ̀ ni òkúrú iṣẹ́ ní wọlé gẹ́rẹ́ nílé ara rẹ̀ ṣáájú ọmọọba dúdú etí ẹ̀ kọ́rọ́ orí ìṣọ̀lá fèníṣẹ́pọ̀ wo fèníṣẹ́pọ̀ báyìí níbí rẹ̀ sá nínú bọ́sílẹ̀ òbúpo níyàmọ̀dẹ́ lára ọmọ epo rẹ̀ dẹ́ ojú omi nírẹ̀sà o nírẹ̀sà gbogbo ọmọdé nírẹ̀sà nílé. orí àfibisọ́ lórí ọmọ nísọ̀lẹ̀ ìyanu tí wo kókó mọ́lé bàbá ìsọ̀ ló wá dílé yèyé rẹ̀ lónìí ọmọ Mosebolatan ọmọ mọ́rọ́ ń fọ́lù o. ìṣọ̀lá dàbí lóhùn wọ́n ní ìwúké tí ọmọ olúmọ́lá ọmọ babelo ọba Ejigbo àná sádìyà rẹ̀ ọmọ olúmọ́lá o. ọmọ olúàgbò ọmọ olúmọ̀ọ́rìn mọ́ gbọ́rọ̀ ẹnu mi ọmọ mọ́rọ́ ń fọ́sà Ejigbo ọmọ abagojíbà mọ́ gbọ́rọ̀ ẹnu mi ọmọ àfi ìkùsẹ̀ yọ. ìṣọ̀lá ńlẹ̀ ọmọgi jẹ́gẹ́dẹ́ abilé wàrà bí ẹni dádẹ́ ọmọ kàtàkárà ọmọ ògbẹ́sí ní ojú ọ̀táwúre ọmọ ọ̀sán lọ́rọ̀ lẹ́jì ọmọ ọ̀sán lọ́rọ̀ Ejigbo ọmọ ọ̀sán lọ́rọ̀ ṣẹ́gi ọmọ akálá ojú mú jẹ́ ọmọ onílẹ̀ àgbókèrè ọmọ onígbọ̀nbọ̀ wúrà bàbá Sàǹdúsí ọmọ ogun lókè odò mọ́ gbọ́ o ilé ọmọ ewu wíní mo kàn kú lọ́nà Ejigbo ọmọ ewu kékeré ọmọ arajà létí ọ̀ya ọmọ olóòsà bọ́ kìkì ẹ̀múlé kìkì ẹ̀fà lálá ara rẹ̀ bọ̀ sàlẹ̀ Ejigbo ewu ló bí ọ ó gbọ́dọ̀ mẹ́mu ìṣọ̀lá òṣogìyàn lówó ó dàgbà owó ó gbọ́dọ̀ mẹ́mu òwúrọ̀ ìṣọ̀lá orí ìgbà tó mẹ́mu òwúrọ̀ ìgbà tó ògùrọ̀ kí ni gbàgbọ́ kẹ́ni ó mọ́rin nílẹ̀ sí ọmọ ewu délé ewu dàkí bí ó
bàbá ń tẹgbẹ̀fà ẹgbẹ̀rìndínlógún lẹ́ òkòrò òde o. ìṣọ̀lá o Alhaji Abdul Malik ilé ọmọ aṣọ gbódìlé ọmọ aṣọ gbódìlé ọmọ aṣọ ògbẹ́dì ìgboro ọmọ aṣọ àtọ̀dọ́jà. ìṣọ̀lá ṣe bí bàbá yín ló dá kòkú mọ̀ pépé tí fi gba dágundágun òun ló dá kòkú mọ̀ gbọ̀rọ̀ tí fi gba dáràndáràn ọmọ kúkú dùkú àṣewé gẹ̀rùgẹ̀rù ọ̀pọ̀kùn wá sí mọ́rúmọ́ gàlégàlé ọmọ wọn fẹ́ lẹ́mú ohun afẹ́lẹ́mú ò lè bàjẹ́ ohun tá a fagbára mú kókókókókó níní lára. ọmọ ewu rírí ọmọ àkànkú lọ́nà Èjìgbò ewu ló bí ọlọ́ọ̀tọ́ ọmọ ewu ẹ̀mí wo ẹsẹ̀ ìṣọ̀lá ńlẹ̀ ọmọ ewu ẹ̀mí wo ẹwẹ́ kankan. ọmọ Mosebolatan ò ilé ọmọ ewu ẹ̀mí ládé wá gún gégé nínú ilé bàbá rẹ̀ aresa jèjì ojú ti lálọ́ bàrí ọ̀la. orí Ẹlẹ́dùmarè oníjẹ́ wá ọtí nígbà kankan ìṣọ̀lá. ìwọ tó wá sọdún èyí ló ṣe tẹ̀mí tówó tọmọ. orí ìṣọ̀lá wọ́n ní mọ̀ pé kórì rẹ̀ ó di ìdè nítorí ẹni tó kó yàn mọ́ra ni. ojú ònílé tì ọ́ nígbà kankan bàbá Farida. ojú onílé tí wọ́n nígbà kankan bàbá Malika. ìwọ wá ní bùrìbùrìn kó o bá wọn jíjó bànújẹ́ bàbá Akba. ìwọ wá ní tọ́náwó sáré ọmọ bàbá Asiya. kó o gbó kó o dàgbà kó o dàgbàlagbà nílé ayé. ó wá ní fọjọ́ bí èyí ṣàṣemọ́ lọ́lọ́ọ̀bá tó ṣẹ̀dá rẹ̀ oríire òní burú. arẹwà adétutù àṣàbí ọmọọba àkàndé àti gbogbo ẹbí rẹ̀ tí ń bẹ lẹ́dìgbò lábíjan nìbàdàn àti ní USA ni mo kí ọ kó mọ̀ sọ ọ̀pọ̀dún lé ayé. ìṣọ̀lá mọ̀ dágọ̀jọ́gọ̀jọ́ Alhaji Abdul Malik ilé ìmáàmù tá a wá. onímọ̀ pọ́njú nílé ayé rẹ̀ ìṣọ̀lá ti wá dára fún ọkùnrin bàjẹ́ títí la ìṣọ̀lá ó pẹ́ láyé mo rójú ọ̀la. Abdul Malik ó pẹ́ láyé mo rójú ọ̀la. ìṣọ̀lá mo rójú ọ̀la lójú rẹ̀ ọmọ ewu wírí ọmọ àkànkú lọ́nà èdè. wọ́n bá wá bí ọ̀rẹ́rẹ́ pé ta ní kọrin ewì sétí rẹ̀. Ashake Akewii lè mí jẹ́ ọmọ aládé ṣẹ́ṣẹ́ fún. Ashake Akewii lè mí jẹ́ ọmọ adádé owó rẹ̀ mọ́ kẹ́mi sọ́lá lè mí jẹ́ ọmọ akíntọ́lá. ìṣọ̀lá ọdún ayọ̀ ló mọ̀ ṣe òní sọ́dún ìbànújẹ́ lọ́lọ́ọ̀bá tó dá ọ sí.